Kini tèmi. Happy birthday. Happy birthday. Happy birthday. The next person is. You want 50,000 of Martini. You could do that now. Martini. The next person is. Powerful secretary. Banji Ojuwole. Oh my God! Thank you. On a oublié du temps. Aide-toi l'audio. On va le letter. After birthday. Alaba Abibola. Ọpẹ́ mi jì. Talo baba gba. Ọpẹ́ mi jì. Certificate. Kì í ṣọmọ July. Ó di wá bọ́gẹ̀. Yaso. Ẹ bá yẹ kó jà ọ bá yẹ kó máa kó máa pẹ́ ó ní nǹkan tó máa fi ṣe. Báwo tún sàmà. Kó máa sẹ́yìn ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Ṣé ẹ̀kọ́ lè fẹ́ gbé yìí? Ẹ̀kọ́ lè tẹ̀fẹ́ gbé tẹ̀. Wọ́n lè bá gbà á ló fẹ́ ya fọ́tò ẹ̀. Baba send yes.
ó lè gba next meeting. Kilogram la lọ la. Next meeting. Ó lè ní owó ẹ̀. Bọ́lá wa wá lọ́wọ́ ibi. Àwọn máa sọ kọ́ Sorry. Àṣeyọrí ti wá. From next week. Ìjọ bẹ́ẹ̀dì ẹ̀ kankan lọ́wọ́ máa fún ẹ. Treasurer máa pè ẹ́, drop your account number on the platform. Ọ máa fún ẹ láàárọ̀ ọjọ́ yìí, lọ́wọ́ máa fún wọn sí. Òdìgbò yá meeting, àárọ̀ ọjọ́ yìí, you dey come to the and pick up your letter. Then One ounce. Due to time factor of upcoming Ojudoba at the constitute 2026 1027 Ojudoba committee. The committee chairman is Mayegun Adebambo. Mayegun Adebambo. Olumewa, the chairman. The vice chairman is Otubalogun Kazim Alakija. Congratulations. Another person is Yori Dejoiwoga. Another member of the committee is Olorogun Egbe Amdani. Another member of the committee is Biaru. Another member of the committee is Yori Razak Adebowale. Every year, the last but not the least is Yori Salau Abiola Alaba. Máa bọ̀ nígbà bẹ́ẹ̀ yá sọ. A gbọ́dọ̀ gbà sí títà tí ìlà ṣe mú o. Bàbá tó ìsàlẹ̀ bàbá tó kọ sí ìlú. Ìjẹ̀bú o, kọ́wọ́ ni, ẹ̀wẹ̀ so, ilé iṣẹ́ ló kọ́ tẹ́mi tó fọkàn lọ́sẹ̀ tó, ọmọ àkàrà ẹ̀wẹ̀ so.